dùn jù tẹ́ ẹ lè gbàgbé nídìí iṣẹ́ yìí. àsìkò ẹ̀gbọ́n ìbànújẹ́ inú ẹ̀ wà. ìgbà tí a gbọ́n tán a mọ̀ pé gbogbo àrékọjá yẹn àrékọjá ni kì í ṣe ìbànújẹ́. ṣùgbọ́n ọjọ́ tí inú mi dùn dáadáa jù mo ṣeré tí gbogbo èèyàn dìde dúró ní National Theatre láti ṣeré náà lọ́dún náà. kí làkọlé eré náà. eré yẹn jẹ́ Ogun Awóyaya. Ogun Awóyaya. Prince Jídé Kòsọ́kọ́ ló kọ eré náà. àwọn náà kọ eré náà. Prince Jídé Kòsọ́kọ́. bàbá ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹ ti sọ ṣáájú tá a bá ń wo kùdìẹ̀kùdìẹ̀ tí ń bẹ nídìí iṣẹ́ yìí ọjọ́ òun lẹ pé ṣé ní fiṣẹ́ yìí lẹ̀ ṣó wà ṣá. mi ti ẹ̀dọ́gbọ́n sọ lọ́kàn rí pé kí n fi ilẹ̀ torí gbogbo àwọn àdójúkọ tá à ń rí lásìkò náà kó tó wọnú ẹ̀jẹ̀ ní olùrànlọ́wọ́ rẹ̀ ó ti dé lórí ìrìn àjò yẹn náà. àsìkò kan a lọ sóko àrówó ọkọ̀ tá a gbà wá lérè ti sá lọ èmi nìkan mo kọ́kọ́ rówó tí mo fáwọn èèyàn bíi 6 ń bẹ̀ pé ẹ̀yin náà ẹgbà kẹ́ fi wọ mọ́tò lọ́lé. bí a tó gbẹ̀yìn jọ máa yé àbí tẹ́ ẹ níṣẹ́ lá. ìwà náà ni ṣe mọ̀ pé ìwà òbí. ìwà lọ́ba àwúrẹ́. lọ́wọ́ ìwà àtẹlúwẹ̀ náà yóò tún rẹ lẹ́dà. bàbá ṣùgbọ́n àwọn èèyàn ń bò yín lórí Facebook wọ́n ti ń béèrè báyìí Lálùdé gangan rèé o bàbá ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ẹ gbọ́ ṣé lóòótọ́ ni torí wọ́n lè gba mọ́tò tuntun. bẹ́ẹ̀ ni ó ní wá òórì kan wàá sì fún ọ béèrè àá sì fún ọ. ẹ tún ka bíbélì. bí ò bá rí bẹ́ẹ̀ ni a sọ̀rọ̀ láàrin wákàtí kan yóò sì yọ owó mọ́tò tá a ti ń ṣiṣẹ́ tó ti lé lórí 50 ọdún. Ọlọ́run ló dúró síbẹ̀ yẹn dé wa. bàbá ṣé pé láàrin gbogbo ń tẹ́ fi sọ̀rọ̀ yẹn wákàtí kan ni bó ló ṣe jẹ́ ta lọ́lọ́run lò ṣé gbogbo òun ṣe ń wọlé lẹ́sẹ̀ ń sọ torí àti sọ ní ìjẹ́jọ́ ṣùgbọ́n àwọn èèyàn ń sọ pé ṣé lóòótọ́ ni. èmi ò tiẹ̀ fẹ́ mọ bówó ṣe ń wọlé wọ́n ra mọ́tò wọ́n gbé fún mi. wọ́n ra mọ́tò wọ́n gbé fún yín wọ́n sì yà á pé Lálùdé donímọ̀ bàbá ẹ jẹ́ àwọn aráalé ó mọ̀ ṣé ẹ ní mọ́tò kankan tẹ́lẹ̀ ni. mo ti lo mọ́tò 2 sẹ́yìn. ẹ ti lo 2 sẹ́yìn. èyí tí máa kọ́kọ́ lo ọmọ kékeré kan ló fún mi. ó tọ́dún mélòó. ìyẹn ti tó ọdún 15. ó ti tó ọdún 15 sẹ́yìn. ǹtẹ́ ẹ lọ sí kejì ńkọ́. mo gbé fáwọn ọmọ mi kọ́ máa gbé lọ skul. pé n tó fà á tí ò fi sí kankan mánu. mo ń wò pé èmi nìkan ọmọ 4 ìyàwó. àìmọ́ mọ̀ ń ka yọ ọmọ tẹ́ ẹ bí. obìnrin kọ́ ọmọ mi jù bẹ́ẹ̀ lọ. àìmọ́ mọ̀. ṣé èmi àwọn máa dá gbé mọ́tò jáde wọ́n á dẹ̀ fẹ́ gbọ́ ọmọ skul wọ́n á fẹ́ gbé wọn wálé pé ó máa jẹ́ nǹkan tó máa jẹ́ okùn bí ọgbẹ́ ọkàn pé gbígbà téèyàn ń dáyé jẹ lẹ́fẹ̀ẹ́ ayọ̀ǹda pé ẹ̀yin ọmọ ẹ máa lò ó ẹ̀jẹ̀ mi ó máa gun ọ̀kadà mi ṣùgbọ́n kí ló fa ti kà mọ́ bó lẹ ti bá pàdé. ìjọ yẹn náà mo ti máa wọn ṣiṣẹ́ tó pọ̀ inú mi dùn gan pé gbogbo iṣẹ́ tá a jọ ń ṣe Ọlọ́run ń fa àlùbáríkà sí pẹ̀lú wọn so kọ́ pé mi ìjọ yẹn náà ni kí n wá ọ̀rọ̀ wà pa fẹ́ ṣe nǹkan mo ní kí ni ó ní kí n ṣàmà bọ̀ ìgbà tí mo débẹ̀ tó wá ń ṣàlàyé fún mi pé n ta fẹ́ ṣe rè kódà mi ì ṣerú ẹ̀ rí o mo síkì ọdún oṣù 8 gan mi ì jẹ́ kán mọ̀ nípa àárẹ̀ ń ṣe mí ó yá àṣetara bọ̀ ìṣe yẹn jọ yẹn ni ó dẹ̀ já síbi tọ́lọ́ ń fẹ́ ó já sí. ó yọ mọ́tò tó yẹ bíi mílíọ̀nù 3 mílíọ̀nù mélòó lẹ pé mílíọ̀nù 5 bàbá lórí àwọn èèyàn ní ìbéèrè èyí tẹ́ ẹ bá tẹ́ ń pè mí gbogbo àtẹ̀jíṣẹ́ yín mo ti ń rí o lórí Facebook wa ẹ máa lọ bẹ̀ Ahmed Aláṣírí wọn ní ìjọba Taylor wọn ní àwọn kí bàbá Lálùdé o wọn ní bàbá àwọn ti gbà pé lóòótọ́ ní báyìí Ìdòwú Àyọ̀ní wọn ní ilé funfun báláú ẹ̀yìn lẹ tó bẹ́ẹ̀ ẹ lọ́wọ́ lórí Facebook Lagelu FM 96.7 Afa Muhammed Faith Adékọ́lá Ṣèyí Prosper Naimot Akínwándé Waheed Ọ̀pádáre Olúṣọlá Bọ́lájí lórí Facebook Lagelu FM nìyẹn mo rí Táíwò Òsénì Ọlálékè ńbẹ Ayọ̀délé Àbú John D Ìdòwú Àyọ̀ní Abíọ́dún Oyèládé Olúṣẹ́gun Jayé Ọba mọ̀ráwọn náà ńbẹ Mọ́gàjí Òjó Tìjání mọ̀ráwọn náà ńbẹ Blocking láti Yànà Ṣéhù mọ̀ráwọn náà ńbẹ Ìdòwú Àyọ̀ní Bọ́sẹ̀ George Jami Ọlátúnjí lórí Facebook Lagelu FM ní ọkà Waheed Azeez
ẹ̀yọ́ Adébáyọ̀ Kábírì Adéwùmí gbogbo wọn Azeez Sọ́ọ̀lì Olúgbilé wọn ní láti Ṣẹ́yìn ẹ máa lọ Ọlá Gúndóyè Ayọ̀bámi orí Facebook Lágelú FM nìyẹn bàbá àwọn èèyàn ń béèrè kan bí wọ́n ní bàbá nídìí iṣẹ́ yìí wọ́n ní iṣẹ́ wo lẹ ṣe tẹ́lẹ̀ kẹ́ tó don tíátà àbí náà lẹ fi bẹ̀rẹ̀ ayé. Mo ṣiṣẹ́ ní agency company kan àwọn tó ń fún wọn nílé tó ń gbalé fún wọn tó ń rà àṣọ ní jìbìtì lọ̀gá tí mo lọ rèé bá ṣiṣẹ́ lọ́wọ́ ẹnjọ́ tọ́lọ́pàá wá gbé èmi ni wọ́n kọ́ gbé bí wọ́n ṣe rí tí ń bọ̀ lọ́ọ̀kan báyìí wọ́n gbé mi sọ́ọ́lẹ̀ ní bí wọ́n ṣe ní ara jókòó bí ẹni tí ò mọ nǹkan nìyẹn ẹsẹ̀ ara ẹ̀ lóbìnrin wọnú mọ́tò búùtù ni wọ́n gbé sí lọ́njọ́ náà lọ́hùn. Bàbá ìgbà yẹn ni mo ti pinnu pé mi ò ṣiṣẹ́ kankan pẹ̀lú ẹnì kankan mọ́ torí kò sẹ́ni tó mẹ́ni tó mọ́ kò sẹ́ni tó mẹ́ni tó dọ̀tí. kò sẹ́ni tó mẹ́ni tó mọ́ bàbá fúnra ara yín ẹ ti dá fíìmù kan tó mélòó tẹ́ ẹ dá ṣe pé èèyàn kópa yàtọ̀ sí pé èèyàn lèèyàn ní iṣẹ́ ó tó mélòó sà. àwọn eré tí mo ti ṣe á ti tó 8. ṣé tó jẹ́ fúnra yín. tó jẹ́ fúnra mi èyí tí mo tún kọ fún èèyàn náà wà ń bẹ irú ẹrù wèrè ń sìn mo kọ fún nẹ́ẹ̀kì. ẹrù wèrè ẹ kọ fún yẹn ni. àkànrò oníkẹ̀kẹ́ mo kọ fún òun ni ṣùgbọ́n àárín agbá mi mo ṣe fúnra mi ìbejì méjì mo ṣe fúnra mi jagun ọ̀kẹ́ mo ṣe fúnra mi. àwọn tẹ́ ṣe fúnra yín nù bàbá fíìmù wo ni àkọ́kọ́ ṣe tó ẹ pẹ́yìn lẹ tiẹ̀ kọ́kọ́ kópa ń bẹ̀ njẹ́ ẹ kọ́kọ́ kópa. yàtọ̀ sí pé eré orí ìtàgé. àjẹ́nìyá mi làwọn eré. àjẹ́nìyá mi àjẹ́nìyá yín sọ́rí àjẹ́nìyá yín. olùyẹ̀mọ́ pé ìyá rẹ̀ lájẹ̀ mo yà tètè dá padà sọ́dọ̀ yín. bàbá àwọn èèyàn ní béèrè tán fẹ́ béèrè ẹ jẹ́ sọ́jú òpó lẹ̀ orí Facebook wa náà ẹ̀ máa lọ bẹ̀ máa fún àwọn èèyàn bíi 4 sí 5 láǹfààní láti bá bàbá Lálùdé sọ̀rọ̀ Lálùdé rẹ̀ o òótọ́ ni o hello. hello ọ̀gá rẹ̀ máa kú ètò. Ọlọ́run ló ń ṣètò. orúkọ mi ní Àlàbá láti Olómi. ó yá Mr. Àlàbá láti Olómi ìbéèrè wo lẹ fẹ́ bi Lálùdé. mọ́tò náà ọlọ́run ò ní ṣe fún yín o. àmì àṣẹ o. ìbéèrè tí èmi gbàgbẹ́ dé ni pé ijó ẹni ń ṣe tíátà yìí bọ̀ ijó nínú yín dùn jù. wọ́n ti dá yán. mo ti sọ yẹn mo ṣeré tí gbogbo èèyàn dìde dúró. wọ́n ti dá yán. ẹ ṣé ẹ ṣé. hello. hello sir. hello ẹ káàárọ̀ o. ẹ kú ètò. yes sir. ẹ káàárọ̀ sir ẹ kú ètò. yes sir. ẹ̀rù tẹ́lẹ̀ fẹ́ bẹ̀ ni pé tá a bá ń wo nínú àwọn eré yẹn àwọn orúkọ òṣèré tá a máa ń rí yẹn Fatai Oòduà la máa ń sábà rí lórí eré yẹn bọ̀ orúkọ tó ń pè lórí program yìí lórí àpò yàtọ̀ díẹ̀ sí nǹkan tá a máa ń rí náà níta ni mo fẹ́ bèè lọ́wọ́ wọn. ẹ ṣe orúkọ yẹn ló wà lórí visa ìlú òyìnbó mi ló wà lórí gbogbo dọ́kúmẹ́ǹtì mi Fatai Adékúnlé Adétáyọ̀ gbogbo ayé ló sọ mí lóòdùà èmi ń ṣeré mo fi sọ̀rọ̀ pé Oòduà ò fẹ́ bẹ́ẹ̀ ká jẹun tán ká fọ́ kòkò sọnù kí là á fi sèmí Oòduà ò fẹ́ bẹ́ẹ̀. ìyẹn náà fi sọ orúkọ yẹn mọ́ Fatai wọ́n fi jẹ́ Fatai Oòduà. ṣe n tó bí Fatai Oòduà nu ẹ bàbá ṣé nídìí iṣẹ́ yìí ẹ ti lórí ọ̀fẹ́ àti rìnrìn àjò sílẹ̀ òkèèrè àwọn orílẹ̀-èdè ibo lẹ ti dé àwọn bíi orílẹ̀-èdè ibo. mo dé Uganda mo dé Ivory Coast mo dé Ghana. ní ìdí iṣẹ́ yìí náà dẹ̀ ni Fatai Oòduà rèé o Lálùdé rèé o hello. hello. hello ẹ káàárọ̀ sà. ẹjọ́ káyọ̀dé ẹ káàárọ̀. yes sir. ẹ pé tí wọ́n lọ́mọ fún yín ṣe o. àmín o àmín o. àsìkò ọdún ìmọ̀sípò rẹ o. àmín o yes sir. orúkọ tèmi ni Ahmed aláṣìírí ìjọba gbogbo àwọn télọ̀ láti à ń gbọ́ yín sà.